bẹ́ẹ̀ tí ẹ̀rí nǹkan kan mi wí mo rí wípé ọpẹ́ ló yẹ wá láàyè yìí. Insha Allah. Alhamdulillah. Ìkan nínú àwọn àgbàlagbà tó súnmọ́ bàbá Olawumi púpọ̀ wọ́n ń pe bàbá yẹn ní Sheikh Muhammad Nasirul Badawi. Bàbá yẹn ní ikú méjì ló wà. Kálukú wa wò pé bó ní ikú ti jẹ́ méjì, ikú ni ikú ń jẹ́. Ó wá ní ikú ńlá àti ikú kékeré. Mo wá rí i pé bó ti júwe ikú méjèèjì yẹn ọpẹ́ tá a dún fọ́lọ̀ ní pé bàbá wa àgbà Zuglool ikú kékeré ni wọ́n kú. Alhamdulillah. Wọ́n ní kú ni kú ńlá òun náà ni ẹni tó kú tá a wá ń béèrè pé só bímọ. Àwọn àyà wa fẹ́ dá wa lóhùn àwọn á ní sógiri ò létí. Wọ́n ní rárá wọ́n ní kó kú mọ́ bímọ gan-an ó sàn ju àwọn tó bí kalẹ̀ yìí lọ. Allah. 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 Àmẹ́ni tó kúkú kékeré òun náà lẹni tó fi gbogbo orú àwọn bàbá wa àgbà yìí kalẹ̀. Insha Allah. Ká tó máa wàá sọ àwọn ọmọ kéwú jankan nínú àwọn ọmọ kéwú. Inú àwọn ọ̀rọ̀ tá a kà wọ́n ní aláìs afqa min Malik illa anna ashabahu dayya'uhu. Àwa àbá bílẹ̀ mo wá kí gbogbo àwọn ọmọ kéwú. Láàrin ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ lò tọ́lọ́mbá ní káyọ̀ gbà mí. Nígbà tí bàbá wa àgbà tí wọ́n ṣaláìsí. Allahu ta'ala. Gbogbo ẹni bá mọ tí ń jẹ́ mímọ̀ ló gbọ́dọ̀ sunkún bàbá. Idha anta lam tabkil uluma wa alaha wa qadi gayyabatiha fi turabi luhud fa anta ba'imiyu tibai wa innama kusoraka thawbun naimun wa tharid. Ha lẹ́ẹ̀kan náà ọ̀wárí ìrù ìbànújẹ́ gbọ́dọ̀ mú ẹni tó bá mọ tí wọ́n ń pè ní ìmọ̀. Ṣé rí ọ̀rọ̀ mímọ̀ ẹni tí ó ju ẹ̀fẹ́ ni tí ó mọ̀ ó ṣe déédéé ẹni tí ó júwe adùn tó wà lára obìnrin fòkóbó. Ẹ dákun bó ni ó ti wí tí ó fi yé. Béèyàn bá ti ní mímọ̀ tó ni ó ti mọ̀ ta ní jẹ́ bàbá Zuglool tó. Àbá wa ti ń darí ìjókòó ó ní tá a bá ní a máa sọ̀rọ̀ bàbá a lè sọ tán títí tá yóò fi tán. Ó dìpẹ́ǹdì lórí bó lo mímọ̀ yẹn ti wà lára rẹ sí. Bó bá ti wà lára rẹ sí bó lo ti mọ bàbá tó. Jámíà wo ló produce wọn? Gbogbo ẹni tó lọ jámíà lénìí yóò tún mọ kéwú látúnké ni. Nígbà tí bàbá wa papòdà jímọ̀ àkọ́kọ́ tí ó tẹ̀léjọ́ tí bàbá papòdà yẹn mò ń lọ ilé kéwú láti lọ kí jímọ̀ fún jàmọ́. Ibẹ̀ ni àtìfà yẹn ti dé wẹ́yẹ àtìfà tó ń sọ dékọ̀. Inú ẹni tí èkó ọkọrin lásán kódà bí mọ̀ ọkọ̀ púpọ̀ Ọlọ́run ṣe mí léèyàn kan ń bẹ̀. Ọlọ́run ló mọ iye ẹni tí mo wò pé jẹ́ ń ti ẹ̀kọ́ fún lágbájá náà ń rí kọ́ dàárọ̀ yìí torí mi ò mọ̀rọ̀ pa. Olúwa tó ní wá kò fẹ́ ká purọ́. Mo sọ̀rọ̀ tán láyé yàn mí lòdì aráyé ò fòdòdó òpùrọ̀ láàyè ń fẹ́. Wọ́n wulẹ̀ bá ń já orin ìyẹn ni ó bá ń kọ tí mo fi ṣe rìtáwù bàbá ń jọ náà. Ó wà nínú díwánù mi àṣẹlṣẹbìl dákun pàǹkà ó wáyé pé lẹ́yìn náà mo rí ká ó tó mi pé ní tí mo ti ẹ̀kọ́ ń pa bàbá èmi kọ̀ọ̀kan lé mi nìkan àtèmi àtàwọn tó súnmọ́ mi nìkan kọ́ pé gbogbo ẹni tó bá súnmọ́ bàbá kan tiẹ̀ mọ̀ pé mo kọ́ nǹkan àmọ́ nígbà tí mo wá ní opportunity pé mi náà sọ̀rọ̀ mi lé ní ẹkú jẹ́ nǹka bó ti wà ní inú tírà àbá àṣàbàbà náà dákun wa nǹka. Inna faqadina aliman wa muallima
ومؤلفا ومداويا تدليلا. Njọ́ tí bàbá kú tá a tì wọ́n bọ́lẹ̀. Bàbá wa Mustapha Zuglool ní kálukú rò pa àti bọ́lẹ̀ àmọ́ pa àti mímọ̀ bọ́lẹ̀ ni. Allah. Aliman mímọ̀ nìkan lẹ́lòmíì ní kò fi kọ́yàn bàbá fi kọ́yàn. Wa mu'alliman wa mudawiyan. Wa mudawiyan tadlila. Bàbá ń kalọ̀. Rajulun huwa limulaku shaykhu awanihi. Wa amatahu rabbul anami jalila. Ahaya nufusan meitatan bibayanihi. Wa anara wajihan fagitada kindila. Ó ní bàbá wa Fọdílátù Sheikh Alfa ńlá sọ fún wa yìí. Ẹ lọ wá sí ẹlòmíì àtòun wá sí àtẹ̀ntì ń ṣe wá sí wàláì ẹ̀rín lẹ́ mọ̀ rín. Ẹ máa wá wò wípé afa min hadal hadith ted akun afa min hadal hadith tajabun wa ted hakuna wala tebkuna wa antum samidun. Ẹ dákun kílẹ̀ ẹ̀rín níbi ọ̀rọ̀ wá sí. Ẹ lè gbọ́ wá sí bàbá ẹ lè gbọ́rọ̀ wọn kó wá di àwàdà mọ́ yín lọ́wọ́. Bí bàbá wa Khalifa ti wílẹ̀ kan ó dídí oṣù kan ìyẹn lè má ti parí ìrònú. Irú ẹni yẹn ló wá kú. Àìkú tún ní àyà wàháyà rọ̀dára wú. Nítorí àsìkò ńgbà tí mo ti ń rírọ́ ìdù tí ń lọ tí ń bọ̀ àmọ́ dèdè ń tọ́lọ̀ ni mo kọ́ ń pa bàbá nu wá lọ bí àdúrà. Irhamuhu ya Rabbi wa akirim nuzulahu wa kibalihu indaka solihan wa nabila kunda iman liyalihi min ba'dihi wa ja'alahu